up to now fa ibi tí wọ́n rọ afẹnu balẹ̀ kan wípé wọ́n tì mí mọ́lé or something like that ọ̀rọ̀ yẹn náà sì ń bẹ ń court di sí iná o wàláì àmọ́ wọn ò fijọ́ kan ìjọ tí wọ́n sọ fún wọn pé gbogbo wọn kàn sọ yí pé àwa trespass nínú mọ́sálásí criminal ni wọ́n pè wá kò sí ó kọ tí wọ́n pè wá mẹ́rin ni wọ́n ṣe ẹyọ kan náà ni wọ́n sì pèsè ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin lójoojúmọ́ là ń kórì Ìbàdàn ní ọba tó di on the 29th of this month yóò tún pé ẹ̀kẹsàn adájọ́ yẹn ó ní ẹgbọ́ kí lẹ fẹ́ máa fi kúrọ́ fún wa ẹ sọ yí pé ọlọ́pàá ló ní kéèsì ṣé ẹ̀rí commissioner of police ní kílókọ̀ ẹ̀rí on the 29th and 28th of this month ni wọ́n tún lọ sí Ìbàdàn wọn wá yọjú lọ́jọ́ kan. ọ̀tọ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀tọ̀ ní gbọ́rọ̀gbọ́rọ̀ ọ̀tọ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin àgbàlagbà ẹ má bínú. alákọ̀ọ́kọ́ clarification tí wọ́n kọ́ fẹ́ ṣe lórí àwọn ìjọ tí mo sọ pé wọ́n ń wá wípé wọ́n ń wá sílé Ayilara tí wọ́n ń ṣe ààbò sí wallahi tallahi ẹ rí pé mi ò mention ìjọ kankan ìjọ ọ̀kan ṣoṣo ọ̀rọ̀ yẹ kí n clear rẹ̀ lẹ́ni tí wọ́n dúró bó ṣe yẹ kí wọ́n dúró tí wọ́n ṣèwádìí wọn lọ sọ́tún tí wọ́n ṣèwádìí wọn lọ sósì tá a sì rí pórí ìdòdó ni wọ́n dúró sí wàláhì àwọn ìtìhádì wàláhì mi sọ lẹ́ẹ̀kan mi ìdárúkọ organization kankan àti rá àwọn tó wá tí wọ́n sọ̀rọ̀ yìí mú ilé Ayilara wọn fi mú jọra wọn so but ẹ má jẹ́ kí lọ síbẹ̀ yẹn but mo fẹ́ ṣe clarification lórí yẹn àwọn ìtìhádì wàláhì tàláhì bismillahi la ilaha illa huwa wọ́n dúró bó ṣe yẹ kó dúró ọlọ́ọ̀kọ̀ọ̀bá yóò sì bá wa san lẹ́sẹ̀ dáadáa àti náwọn ìjọ tí wọ́n wá s'Ógbómọ̀ṣọ́ máa sọ̀rọ̀ ní wọn náà àwọn tí wọ́n ṣì wá s'Ógbómọ̀ṣọ́ tí mo náwọn ìjọ àti náwọn ìjọ kan tí wọ́n wá s'Ógbómọ̀ṣọ́ ìfẹ́dì tí wọ́n wà síwádìí nílé Ayilara ọ̀dọ̀ ẹnìkan péré náà wọ́n lọ wọ́n sì gbọ́n tí wọ́n gbọ́ wọ́n sì tẹsẹ̀ mọ́rin wọ́n sì lọ oòrùn a máa pààyàn wọlé kan lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ lòjò sì máa pààyàn wọlé kan lẹ́ẹ̀mejì ẹ má bínú èyí tó ṣe kejì bẹ́ẹ̀ ọ̀rọ̀ sẹ́nitọ́ Abdulfatai Ọmọ́táyọ̀ Buhari ọlọ́ọ̀bá kó jẹ́ kí wọ́n pẹ́ fún wa l'Ógbómọ̀ṣọ́ yìí wàláhì tàláhì wọ́n dúró ti òdodo wàláhì ọlọ́ọ̀bá tó ní ẹ̀mí mi tó ní mo fi búra wọ́n dúró lórí òdodo sísọ ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí mo sọ nípìnlẹ̀ pé bọ́rọ̀ ṣe ń rìn ní as at that time Senator Ọmọ́táyọ̀ Abdulfatai Buhari wọn ò mọ anything lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn padà wá yé wọn tí wọ́n sì dúró sórí òdodo ní kọ́nà ọba kó bá ṣe dáadáa fún wọn. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Senator Fatai Buhari nígbà tí àwa wá kókó nǹkan tá a rí dì mọ́ nínú ọ̀rọ̀ wọn ni pé ìfẹ́ pé ọ̀dọ́ ni wọ́n fà kalẹ̀ wọ́n dẹ̀ lọ́mọ inú ilé ni kò sí tó kan sẹ́nítọ̀ pẹ̀lú gbogbo ìjà tẹ́ǹjà o pé ẹni lu wa yìí náà ọ̀dọ́ ni wọ́n sì ló máa ké ó ti dá bàbá rí ẹ máa kọ lẹ́tà rẹ̀ ẹ máa kọ so n tó kan sẹ́nítọ̀ Fatai Buhari yẹn wọ́n láníyàn bú àtọ́ àníyàn dáadáa ni wọ́n ní kọ́lọ̀ san wọ́n lẹ́sàn dáadáa bàbá ṣúgà bàbá wàkílù mùsùlùmí ní ẹ má bínú. Agbọ́lọ́dọ̀ náà mo kí ọmọ bàbá tí wọ́n ti ń sọ̀rọ̀ látàárọ̀ látorí bàbá mọ́gàjí àgbà lọ kárí gbogbo àwọn bàbá mọ́gàjí mo kí wọn, mo rẹ̀ kí alága mo kí wọn, mo kí bàbá wa mo kí wọn. Àdúrà tí máa ṣe ní wípé Olúwa ṣe yín ní májìyàgbé bọ́lá ń ṣe àwọn kan ní májìyàgbé fáwọn tó bí wọn ọmọ ọlá ọmọ olú èyí tí wọ́n máa fi pàtàn yìí pé ó yẹ kó rí bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí ń bẹ́ẹ̀ rántí ń jọ́ tí wọ́n ṣe lágbájá báyìí ó yẹ kọ́mọ tí ẹ̀ náà rí báyìí Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ mi ò pọ̀ nínú ilé èèyàn gbọ́dọ̀ ní irú àfáwà yìí ẹ̀yìnà kí lórúkọ yín? Prince Hasan Kareem. Ó fẹ́ já sí pé gbogbo ọmọ Ayilara ni
wọ́n mú lẹ́nu bérebére á já sí pé àtọ̀ mímọ̀ tí wọ́n fi bí wọn òun náà ló ń ṣiṣẹ́ lára wọn. Mo dúpẹ́ pé bàbá wa Kéwúgba Gold àti Imam Habib wọ́n ti tún díẹ̀ ṣe ń pa ti sẹ́nẹ́tọ̀. Ṣé ẹ rí tí a bá ń sọ̀rọ̀ ńgbà míì àwọn tó ń wò wájú àtàwà ń bì lọ information of character ìbani ní lórúkọ jẹ́ kọ́ sọ pé sínétọ̀ tó ń ṣojú ó wà lẹ́yìn àbòsí wọ́n tí wọ́n ti tún ṣe. Irú èmi náà tí mo dúró yìí mi ò kéré nú ayé, mi ò sí pẹ̀lú, mi ò sọ́pọ́ọ̀tì Ayilara family, mi ò sọ́pọ́ọ̀tì Ṣọ̀ún family, mi ò dẹ̀ sọ́pọ́ọ̀tì Tọ́líà, òdodo ni mo sọ́pọ́ọ̀tì. Tí ẹ bá dẹ̀ sọ́pọ́ọ̀tì òdodo nítorí pé mo ti súnmọ́ Tọ́líà súnmọ́ mi bí ọmọ, òun ti lo iyì mi, ó ti lo orúkọ mi, ayé ò rí mi gẹ́gẹ́ bíi pé mo lè ṣòdodo lórí ọ̀rọ̀ yìí mọ́ nítorí pé ó ti sẹ́ẹ̀lì mi, ó dẹ̀ ti lo orúkọ mi. Mo dẹ̀ sọ lánàá ọmọ ní mi ò lè dínà yẹn pé kì í ṣe ọmọ mi, ṣùgbọ́n gbogbo ọmọ lèèyàn máa ń bí, àábì yìí tó ga, àábì yìí tó kúrú, àábì yìí tó sanra, àábì yìí tó pẹlẹngẹ. Torí ẹ̀ nígbà tó dànà ẹnìkan ò sọ fún mi kí n tó pe Sheikh wa Dohag, mo ní Sheikh Dohag ilé Ayilara tá ń lọ yìí pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ tí wọ́n fẹ́ ṣì mí gbọ́ yìí, bàbá wa Kéwúgba Gold ni máa ní kí wọ́n ṣáájú ń bẹ̀ nítorí pé ọ̀rọ̀ tèmi ò lè fẹ́ wọ̀ wọ́n ní létí mọ́. nítorí ẹ̀tọ́ ṣì mí ni yóò kábíyèsí ni wọ́n sọ̀rọ̀ tó tọ̀ ṣe wa. Wàláhì ọba Ghandi ní ọlọ́run má bọ́lá wọn jẹ́. Wàláhì èyí tó kù tí kì í máa ń ṣe wípé aṣáájú lídà ò gbọ́dọ̀ máa kó mi máa jáde lójú ẹ̀ ni. Bàbá náà sọ̀rọ̀ débi kan wá kàn fi ọwọ́ lu àga báyìí kẹ́kẹ́kẹ́kẹ́, tágbàlagbà bá ń fi ọwọ́ lu àga ó ń sunkún sínú ni. Bàbá ní èmi mo di ẹni tí ọmọ ajá bisikíìtì tó ń já bisikíìtì ẹ̀yà, mo ti lówó kí n tó dórí ọba, mo ti wà lọ́lá, mo ti ṣe pásítọ̀ fún 31 years. Tá a bá wá yọ 31 years nínú ọjọ́ olórí tó ń bolówà, bàbá ló ṣe ń wọ pátá lọ́wọ́ ni. Ọ̀rọ̀ náà ló tọ́ọ̀ṣì mi nígbà tí mo wá dé ọ̀dọ̀ Shehu Tọ́líà, mo wá sọ fún wọn ní gẹ́gẹ́ bí ìbanilórúkọ jẹ́ ìsọ̀rọ̀ kábíyèsí tó ti ń sọ tí etí ti ń gbọ́, ìyẹn ló mú mi sọ wípé ó ní ìdí láti máa tún kábíyèsí ṣe o lórí múmbàrí. Bóyá gbólóhùn apology tí mo lò yẹn ló wúwo lọ́dọ̀ àwọn alákọ̀wé kí wọ́n má bínú lórí gbólóhùn apology tí mo lò, bí apology tí mo lò yẹn òun ló wúwo ní létí wọn. Mo wá ní o gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kábíyèsí kó dẹ̀ máa ṣàdúrà fún nítorí pé níta gbọ́láwó yẹn wàláhì tàláhì àwọn kì í rí ọba tiwa fínlẹ̀gbà o. Kábíyèsí alákẹ́ta bá fẹ́ kí wọn pẹ̀lú ìdọ̀bálẹ̀ ni. Tí kábíyèsí bá sọ wípé wàkílù ń gbólówà máa bọ̀ ní ìsìn, tí n bá wọ ṣòkòtò máa dọ́dọ̀ kábíyèsí, mi wá lè padà rí ẹnìkan kó máa wá disrespect ọba wọn kémi wá tẹ̀lé kí n lè tẹ̀lé o. Àti jẹ́fà mo ti jáde nílé, mo ti kó l'Abẹ́òkúta láì ṣòro àfún oníwàásí tá nǹkan ṣe sínú mọ́tò káàkiri, bá a ṣe ń lọ Àkúrẹ́ là ń lò Oǹdó là ń lọ Ìbàdàn là ń lọ Ọ̀gbẹ̀ ká tó wá sí Àtàná láti débì ní ìsìn yìí. So n tá wá bá wá yẹn wọn ò sọ pé ká wá dájọ́, pàápàá jùlọ ẹjọ́ tó bá ti wà nílé ẹjọ́ ó ní bí èèyàn ṣe lè sọ ń pa ìmọ̀. Nípa ìdí eléyìí ẹ̀yin ilé Ayilara tó wáyé sí pé gbólóhùn apology tí mo wí yẹn ni ó wúwo jù, ẹ má bínú. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. Bàbá Wakilul Muslimin, Ọlọ́run ó bá wa pẹ̀lú yín, Ọlọ́run dẹ̀ máa sọ yín ní gbogbo ààyè. Ní ṣókí ó kù just 20 minutes tá lò, ó dáa ó kù ìṣẹ́jú mẹ́wàá tá lò. Ṣé kí n wo aago fún iṣẹ́ ṣọ́ pé kò ní kọjá ìṣẹ́jú méjì? Èmi gangan lọ́rọ̀ tí mo fẹ́ sọ ẹ̀ tí ìjẹ́ kí n sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀. Just 2 minutes. Máa sọ ẹ jẹ́ kí a fọ́ ọ̀pẹ́. Alaikum salam. Mo fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan méjì kan ni. Ọya bàbá ṣúgà, bàbá ṣúgà. Bàbá ṣúgà, Wakilul Muslimin. Mo fẹ́ fi àsìkò mo fẹ́ fi tọrọ tó bá lọ́dọ̀ yìí. Torí tọ́lọ́ ọba, ẹ máa bínú torí tọ́lọ́. Ní ẹwà. Ó ti tó bẹ́ẹ̀, ẹ ti clear rẹ̀, ẹ ti clear gbogbo ẹ̀. Ẹ wá dákun ní ìparí. Ní ìparí, bàbá mufti,
Àfáwà Hassan. Bàbá Mufti wọ́n ní Àfáwà Hassan. Ẹ súnmọ́ bíbá ni. Àfáwà Hassan, Ọlọ́run kó bá wa tó tì í, kó bá wa pẹ̀lú yín. Kò sẹ́ni tí ó rí bínú, ọmọ àlè ní ó rí bínú ni ò ní bí. Àmọ́ bẹ́yẹn bá ń bínú, Ànábì sallallahu alaihi wasallam ó ní ká má bínú nítorí pé tí ń bẹnu bínú tó pọ̀ ní. Kìí ṣe bàbá wa Wakil gangan kọ́ ni ọ̀rọ̀ yẹn ló tàbá. Gbogbo rábítà lápapọ̀ ní kẹ́ ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn. Torí bàbá Wakil nínú ìgbìmọ̀ rábítà ni wọ́n wà. Nítorí bá bẹ́tẹ̀ tàbá ẹnìkan ó tàbá gbogbo rábítà. Rábítà sì máa fi gbogbo àwọn èèyàn tí àwọn ránṣẹ́ àwọn tí wọ́n ní integrity ni. Nítorí ìjọ tí wọ́n bá pè yín fún ààbọ̀ kí gbogbo wa kó lè jẹ́ àtẹ́wọ́gbà lọ́wọ́ gbogbo wa. So nítorí bẹ́ẹ̀ ẹ tọrọ àforíjì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ sí rábítà. Assalamu alaikum. Ẹ dákun ní ìparí torí pé ọjọ́ ti lọ. Kábíyèsí ti clear ọ̀rọ̀ tí ẹ ń sọ̀rọ̀ lórí microphone. Kábíyèsí ti clear ọ̀rọ̀ yẹn lánàá lórí ọ̀rọ̀ 20 million no 20 million wọ́n ti clear rẹ̀. So ẹnu àgbàdẹ lóbi tí gbó. Afẹ́kíní parí mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá gbogbo ilẹ̀ Yorùbá sọ. Bàbá wa Mudirul Markaz Adamallahu ayatahu wa dawlatahu. Bàbá Mudirul Markaz ni mo máa ń gbọ́rọ̀ kan lẹ́nu wọn. Bàbá ní báwọn ọlọ́tẹ̀ bá ń dìtẹ̀ ẹ̀yin ẹ máa ṣe ètò lọ. Ètò ni ó padà fọ́ọ̀tẹ̀. Láti bí ọdún 8 nílẹ̀ yìí wéèfún tó fẹ́ dé Ògbómọ̀ṣọ́ ìta àbásọ́ra yóò fẹ́ dé gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn movement kan náà dìde tí wọ́n believe pé gbogbo àwọn àgbàlagbà yìí ní káwọn kọ́kọ́ bá sẹ́gbẹ́ kan náà. Kò sí àgbàlagbà tí à ń fi ẹnu ẹ̀tẹ̀ kan. Wọ́n fi ẹnu ẹ̀tẹ̀ kan every gbogbo àgbàlagbà ta nílẹ̀ Yorùbá. With the intention pé àwọn fẹ́ hijack power àwọn bàbá yìí. Ó dé level débi pé ẹ̀rù bà gbogbo àwọn bàbá yìí. Ìyẹn ló fà tí gbogbo àwa fi jáde. Kò sí orúkọ bútàn pé gbogbo wa tán. Kò sí súná bútàn fún wa tán. Àwọn ìjọ yìí burú débi pé tẹ́ bá wo gbogbo kọ́ntí lọ lánàá kọ́mẹ̀ntì àná yàtọ̀ sí tèmi. Àwọn òwá láti wá ṣàbòsí. Nígbà tá a wà lọ́dọ̀ kábíyèsí a fún wọn ní ọ̀nà wọn respect wọn bọ́lọ̀ sí pa wá láṣẹ. Ìgbà tá a wà lọ́dọ̀ Imam Tọ́lẹ́há a fún ní ọ̀nà rẹ̀ àti respect yẹ. Ìgbà tá a wà lọ́dọ̀ ẹ̀yin Ayilara a fún yín ní ọ̀nà yín àti respect yín. Ìyẹn ò túmọ̀ sí pa wà bias. Wọ́n rán wa wá wò ni wọ́n rán wa pé ká lọ dájọ́. Ẹ wá dákun bí gbogbo ilẹ̀ Yorùbá ò bá ṣọ́ra. Movement yẹn Ọlọ́run ti bá wa kápá èdè level kan. Orúkọ wo ni wọ́n pè bàbá Mudirul Markaz gan tán. Yorùbá ní wọ́n yìí lè bọ́ àgbà àwọn òsín ní wọ́n yìí mọ́. Ìyẹn jẹ́ number 1 ìṣòro ilẹ̀ Yorùbá. Ìṣòro ẹlẹ́ẹ̀kejì ní kí ìlú kan believe pé òun lè lọ control ìlú míì. Kò lè ṣẹlẹ̀. Independence ti wà, autonomy dẹ̀ wà fún state àti ìlú kọ̀ọ̀kan. Ìlú kan ò lè control ìlú míì. Kódà ẹni tó jẹ́ olórí ọba ilẹ̀ Yorùbá kò tó bẹ́ẹ̀ kọ́ wá control ìlú Ògbómọ̀ṣọ́ mọ́ bàbá wa GHANDI lábẹ́. Òun kálukú ló nílùú tọ́lọ́run fi sí. Ẹ wá dà kó ṣe wá rí àwọn èèyàn yìí gbogbo ilẹ̀ Yorùbá ló wò wá àwọn náà ni mo bá sọ̀rọ̀. Tẹ́ bá wò ó lórí page lánàá gbogbo àwa tá a dúró lórí pé àbùkù ní kan àwọn bàbá iṣẹ́ n tó bí ìtì àdìdìde gangan ni pé bó láṣẹ dá àpẹẹlẹ padà fáwọn bàbá yìí. Gbogbo page wa ni wọ́n ti fọ́ọ̀mù fake page ẹ̀. Mo fi fake page Markaz kan hàn sake yes lánàá. Markaz ọmọ kankan nípa ẹ̀ wọ́n dẹ̀ kọ Markaz Agége wọ́n kọ lé lórí. Akéwùgbà gold fans mi determine ẹni tó bá wù wọ́n. Àwọn ìlú kan bẹ tó jẹ́ pé àwọn àfáàlú ni wọ́n determine. Ẹni ìlú tẹ́ bá rí central mosque tó súnmọ́ ààfin ọba ní control.
Ìbàdàn nísìn àwọn àfáà náà ń dìtámì ọ̀rọ̀ Islam kì í ṣe ọ̀rọ̀ ọba ó ní ìtàn tí wọ́n fi gbé ìlú kọ̀ọ̀kan kalẹ̀ téèyàn bá dé Saudi Arabia lénìí ọba ló ń dìtámì ọ̀rọ̀ àwọn ìmáàmù o kò sí ìmáàmù tí wọ́n lè rìnyàn ní ará Mecca tàbí Medina ọba lè endorse ọba lè sọ pé mi ò fẹ́ ọ nílùú Mecca gangan àti ìlú Medina ẹni tó jẹ́ president aramọ́ èmi mi ìdẹ̀ lè deny bàbá Mudiru tí yẹ kú láyé so ẹ wá dákun gbogbo ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká ó yẹ kójú ó ti tì wá bọ́rọ̀ Islam ṣe ń lọ yìí àwọn ẹ̀sìn yòókù wọn búra wọn mùsùlùmí ló ń búra wọn mùsùlùmí ló ń dá ogun sílẹ̀ point number 3 gbogbo ohun tí ń jẹ́ Islam nílẹ̀ Yorùbá mo tún bẹ̀ wá ẹni ìjà tá a bá ń jà ẹ má jà máa lọ àlá o àwọn ìjọ míì láti ta láti wá bá ìlú wa tàbí inú ilé wa jà kì í sọ ìtàn rí nípa èèyàn lọ́jọ́ ọ̀la o bí ànábì ṣe ló ṣíbẹ̀ ṣe dànábì láàmú tó ànábì ò gbà kẹ́ni bọ́dì kó wá àtàkì ran Kùráìṣì o kódà ní amúlẹ̀ fàtẹ́yì ànábì maintain stand there pé gbogbo àwọn tó jẹ́ olórí ẹlẹ́bọ tí wọ́n jẹ́ àwọn bàbá òun anybody tó bá jẹ́ ọ̀tá òun tó bá sá wọlé wọn òun ti foríjì. Man dakhala bayta Abu Sufyan fahuwa aminun ẹni ọba ti wọlé Abu Sufyan tó jó lórí ọ̀tá mi mo mójú kó fún àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká fi ọgbọ́n kún o movement tá gbé dìde yìí ẹ má jẹ́ kó da system wa culture wọn bẹ lára ẹbọ ni wọn ò fi kún bí wọ́n ṣe ń ṣe Islam ní Ethiopia culture wọn bẹ lára culture Yorùbá ni ká respect aṣíwájú ká respect olórí Ọlọ́run ó gbà fún wa o. bàbá wa ká tó dìde bàbá wa ìbejì ní Markaz ní Ọ̀yọ́ kí ọ̀kan náà wa kán wá bá wa sọ̀rọ̀ ká dẹ̀ ṣàdúrà kí a máa wá lọ bàbá wa tí wọ́n wá sójú bàbá Mudiru Markaz mi mọ̀ bóyá ẹ fẹ́ wí nǹkan kan lórí ẹ̀ka tó dìde. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. àwọn èèyàn ti sọ̀rọ̀ tó ṣe púpọ̀ àwọn tó ṣe pọ́n fi ẹ̀sùn kàn wọ́n ti clear ara wọn àwọn tó fi ẹ̀sùn kàn àwọn èèyàn náà wọ́n ti clear ara wọn ìdílé Ayilara àwa láti wá dájọ́ ẹ̀ sọ lẹ́ẹ̀kan ní ẹ jẹ́ kí wọ́n pa àwọn èèyàn kan wá àwa kọ́ la máa ní pé kọ́ pa àwọn èèyàn kan níwájú wa àwa wá gbọ́ ọ̀rọ̀ ni ó náà tó ṣe pọ́n wọn wá ń ṣẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ gbà wípé àwa tá a wà yìí àwa fact finder la jẹ́ àwa wá ìdí ọ̀rọ̀ ni àádẹ́ gbé lọ sọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n rán wa Quran ní bismillahir rahmanir rahim in ja'akum fasiqun binaba'in fatabayyanu nǹkan tá a wá ṣe nìyẹn o Ọlọ́run pẹ̀lú gbogbo wa. bàbá wa olóye bọ́sà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo ẹ̀yin bàbá wa, a sì gbogbo àwọn àlùfáà wa náà tí àwọn bàbá dìjọ rán wa wá, Ọlọ́run ó gbàdúrà wa. Gẹ́gẹ́ bí tí àwọn èèyàn ti ń sọ síwájú wíwá wa fún àlàáfíà ni. So àwọn bàbá tí wọ́n gbé wa dìde, olódodo ni wọ́n, ẹni òdodo sì ni wọ́n. Wọn ò sì ní gan lẹ́yìn èrò tàbábòsí. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àlùfáà mi tí wọ́n dìjọ rán wa wáyé. A fẹ́ kí a fi ọkàn balẹ̀. Gbogbo tí ń ṣẹlẹ̀ wọ̀nyí ilé ẹ̀kẹ́dẹ́ yà lọ́wọ́ amúránkí ánimọ̀ fún ńlá ni kí n tọ́lọ́ bá fẹ́ lè bá ṣẹlẹ̀ ni. Ibi ó sì dáa tí ó mú àǹfààní wá, tí ó mú fàyàbalẹ̀ wá, because tí ò bá sí fàyàbalẹ̀ yóò ráyè sẹ̀sìn. Ibi tí ó mú fàyàbalẹ̀ wá fún ìlú iná ni àwọn bàbá yìí wá ní àfihàn wa wá. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé ọ̀rọ̀ àwọn àlùfáà wa ṣúgà tí a sọ lẹ́ẹ̀kan ṣe rí ẹni tó wà lásìkò tí kábíyèsí ń sọ̀rọ̀ tẹ́ṣà yẹn mú yàn tó jẹ́ pé yóò sì fẹ́ ṣubú because Ọlọ́run ló fi wọ́n sáyé òun Ọlọ́run bá ní kí àbáwá ṣe Ádámù nígbà tí wọ́n ń bẹ láyé tí wọ́n wá sọ́dọ̀ Aláàfin lọ́yọ̀ọ́ àwa làwa lọ pàdé wọn. A ti jókòó nínú ọ́fíìsì nígbà tó wà tó bí ìṣẹ́jú márùn-ún àbá Aláàfin ó jáde bí bàbá ṣe Ádámù ẹ̀sìn tó lọ láwọn tí bàbá Aláàfin bá ti ń jáde bọ̀ báyìí bàbá ṣe Ádámù ó dìde wọ́n sì kábíyèsí ẹgbà tí wọ́n bá wá dé tátẹ́yẹ bàbá Aláàfin náà dúró bàbá Aláàfin náà náwọ́ sí wọn lẹ́yìn ìgbà náà ni wọ́n á dé jókòó
ẹ̀yin náà jókòó ó dìgbà tó bàbá Aláàfin bá jókòó kí bàbá tó jókòó. wọ́n pàtàkì ti ń jẹ́ ọlá púpọ̀ ṣe nígbà tí bàbá kábíyèsí ń sọ̀rọ̀ ní àná ẹni tí bá ń bẹ mẹ́rin wa tó sì mọ rírì irú nǹkan báwọn attention gbé ìyẹn ló fà ń gbà tí wọ́n débẹ̀ kí ṣe pé bóyá pé láti pé kíní kankan ìyẹn dáadáa ni wọ́n rọ̀ dáadáa sí ń bẹ lẹ́nu wa ni a fi ń sọ wípé ó fọwọ́ òṣìṣẹ́ tó tó báyìí kíákíákíá kábà ìwé ọmọ ṣe tó tó báyìí wọ́n náà kì í ṣe pé orí àníyàn kankan ní a ní orí àníyàn burúkú so kọ́lọ́wọ́n ọba kí ó bá ní tún gbogbo ẹ̀ ṣe sí bí à ń ṣe ń fẹ́ tí ó sì mú àǹfààní àti ìfàyàbalẹ̀ wá fún ìlú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ̀rọ náà kan sọ̀rọ̀ kan sí mi létí nísìnyí dáadáa ó lọ́rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ó ní kódà tó fi délùú Ìlọrin kò sẹ́ni a sì bí Ọlọ́run kí a o dúkìá àwọn Ayilara kó sọnù méjèèjì àkọlé Ọlọ́run lọ́wọ́. My name is GHANDI. I'm a video director and TV producer of OLAOYE on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.